As-salatu fa nabi sallallahu alaihi wasallam. Ẹ̀yọ̀ bá nabi sallallahu alaihi wasallam. Ẹ̀fọn bẹ́ẹ̀ mi yòǹgbọ́ ànábì Sallallahu alaihi wasallam. yẹ́yìn ànábì èsì. Torí pé Ọlọ́run tẹ́ rí yẹn ó dá púpọ̀. Dídá rẹ̀ tó wá dá náà lẹ́nu kọ̀ọ̀kan wọ́n mọ̀ rí láyé. Àìnẹ́rí dídá Ọlọ́run kò ní fi kángun ọ̀rọ̀ ẹnì kan. Lóòótọ́ ni mo wà nílé tí ọmọ pè mí pé àwọn àáfàá ti wà ní mosque. Mo ní kí ló dé wọn ká béèrè yín pé àwọn gbọ́ pé wọ́n ní mẹ́ta lọ́kan. Mo bá kàn ti rẹ́rìn ọdún wo láàtò wá parí mẹ́ta lọ́kan yìí. Ọ̀dà ẹni kan dúró pé mi náà ń bọ̀ so mo lè gbẹ́ wò oníkọ́mọ kan wà gbé mi bá a ṣe ń bọ̀ la pàdé ara wa ẹ̀jẹ̀ káfẹ́ kankan lọ tógun ẹni bá dání lójú ẹ rí i pé mi náà pẹ̀lú ìfọkànbalẹ̀ ni mo fi ń bá yín sọ̀rọ̀ tí ń túmọ̀ sí pé ẹni Ọlọ́run ọ̀ránṣẹ́ kan kì í dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ at least ìpè mi ti ń wọ 11 years báyìí orí òkè Sóbínà kọ́ gbé mi sí tí mo ti ń jíṣẹ́ fọ́lọ́run mo sùn ṣé bí àwọn kọmíṣánná yẹn ṣe ń béèrè presence lẹ́mọ̀ béèrè tí mo fún yín ni tó mo gbádùn bọ́n ṣe rọra ń béèrè yẹn mo gbádùn àwọn àfáàtà bá ń bẹ̀ náà báyìí lẹ́sẹ̀ ní ìgbà tẹ́ni báyìí ó ṣe wá rí báyìí iṣẹ́ kí lẹ kọ́ bẹ̀rẹ̀ kí ló sún yín débẹ̀ bọ̀ so àbí kí nǹkan mọ́ rìnrìn àjò tèmi bẹ́ẹ̀ ń ṣe fẹ́ ni. Ẹ ṣàlàyé bá ṣe àwọn àbẹ̀rẹ̀ mi. Àlàyé náà ká má ṣe gùn náà. Ọ̀dà kò ní pẹ́. Nǹkan báyìí ní ń ṣe tó sì mọ ìmọ̀ sí ni ọ̀nà báyìí ní rin. Salamu alaikum. Èmi yìí ṣe mẹ́ta lọ́kan mùsùlùmí lèmi Amina ló kọ mi ń jẹ́ ọmọ Ìlọrin ni mí ọmọ ọlọ́jẹ̀ ni mí ọlọ́jẹ̀ mo ti lọ́kọ ọlọ́jẹ̀ náà ti bí mi so ọmọ Ìlọrin dẹ̀ ni mí ọ̀sàdédé lèmi náà kàn bá ìlà lọ́wọ́ mi rẹ́ni tó kọ mi láàfáà tí mo gbọ́wọ́ ká pé alásàlátù kan lèmi náà wà lábẹ́rẹ̀ tẹ́lẹ̀ táàjọ́ ń sàsàlátù tó wá sọ mí lámìíra sínú rẹ̀ mi ní wòlíì kírísítẹ́nì kan tó wá ní kí n kúnlẹ̀ ọ̀párè sáàmù tó mọ kàrí kò sínú ọ̀rọ̀ ayé mi àmọ́ mò ń wo ìránṣẹ́ yìí lọ́wọ́ wà lọ́mọ 9 months lèmi ti kú wọn lọ́hùn bọ̀ mo fi ń yí ọba náà jọ́nà pé èmi náà mọ̀ ṣiṣẹ́ fọlọ́ bó ní tẹ̀sí mọ̀ ṣe mo kéwì ìkéwù ìyàwó mi kú 15 days nìyá ti jáde láyé mi mọ nǹkan kan kò ní ìrò kó lè ṣeéṣe mo sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run nígbà náà àmọ́ àwọn tó jẹ́ iṣẹ́ yìí wọ́n ti kú inú ẹni tí ń bẹ lẹ́nìkan torí wọ́n tó ìpàlẹ̀ mẹ́ta tán jẹ́ ìyá wòlíì Ọlọ́run ní èmi ọmọ àgbẹ̀lẹ̀ ń pè wọ́n rí ó rò pé wọn ò rí ìnàdé nígbà tó ṣe pé Ọlọ́run ló máa ń sọ pé bí mo ti fẹ́ ni tó bá dẹ̀ ti sọ kò sẹ́ni ó lè yí lọ́wọ́ ẹ̀ torí pé Ọlọ́run ló lágbára ju gbogbo ń lọ nígbà tákòókò sì tó mo lọ dúró lérí òkè bó ní mo wí mo gbóhùn Ọlọ́run pé lọ dúró lérí òkè Sóbí wọ́n lọ pè mí Ọlọ́run lọ́sàn wọ́n lọ pè mí láàárọ̀ wọ́n lè pè mí lálẹ́ èmi ọmọdé Ọlọ́run ó sì dúró ń bẹ àwọn kìrìsìtẹ́nì dìde first time tó kọ́kọ́ dìde ogun àwọn kìrìsìtẹ́nì kí ni ìdí ogun wọn ni pé nígbà tí àwọn èèyàn tí Ọlọ́run ti rán mi sí pé Olúwa rán mi sí yín ẹ lọ ṣe báyìí ẹ kàn ṣe nǹkan báyìí ń dẹ̀ ń rí bẹ́ẹ̀ eléyìí ni ìyá mo wá dúpẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn bó ti rí náà nù láti bẹ̀ ìjọ yẹn ń kún díẹ̀díẹ̀ lérí òkè àwọn kìrìsìtẹ́nì gbéra pé báwo ni yọ wà lérí òkè torí pé ńgbà tí máa gbà pé ohun tèmi gbọ́ ni pé ìlànà kìrìsìtẹ́nì ni fi jẹ́ iṣẹ́ mi o ìlànà kìrìsìtẹ́nì torí pé n gbọ́dọ̀ jẹ́ nílànà àfà mi ìmẹ̀wé já ìmẹ̀gbò wà ẹni tí Ọlọ́run ó sì rán tí ó jẹ́ nílànà kìrìsìtẹ́nì yóò mọ gbóhùn Ọlọ́run ni o lárúbáwá tẹ̀ ń fọ yìí èmi ọkọ I'm sorry ẹ̀yin lẹ́ni tó kọ yín ọ̀sọ́ba tó kọ èmi number 1 ìlànà tó dẹ̀ ní fi jẹ́ ó ní ń jẹ fún mùsùlùmí ń sì bá wọn jẹ́ tèmi fún kìrìsìtẹ́nì Olúwa bó ní ṣe máa wá jẹ
ní tó bá ti ta kókó ọmọ jẹ ó dẹ̀ dúró lérí òkè táwọn mùsùlùmí bá dé ẹja kúnlẹ̀ àgbàdúrà lórúkọ Jésù náà mo mọ̀ ń pè máa dẹ̀ jẹ́ kó yé mùsùlùmí tí ó darapọ̀ mọ́bi tọ́lọ̀ ní ìjòkó wípé sọ́gbà fànàbì Ìsá tó bá ti mọ̀ pé o lè gbà fànàbì Ìsá bismillah kìrìsìtẹ́nì náà tó wọnú agbo mímọ́ wá máa jẹ́ kó yé pé sọ́gbà fànàbì Muhammad tó bá ti lọ́gbọ̀ ya bismillah kájọ bẹ̀rẹ̀ program tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ program màá lé àdúrà lọ màá porúkọ Jésù ẹ béèrè ń tẹ́ fẹ́ màá padà sọ́dọ̀ àwa mùsùlùmí pé Rasulullah nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wá bí tí làbíbù wá bí tán níyà ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ Jésù kò ná ọ̀rọ̀ yìí ó ló le díẹ̀ tó bá yẹ pé ẹ bá súnmọ́ lọ́hùn tòótọ́ ẹ pé bàbá tó rán mi ń ṣe pé ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ èèyàn lẹ́fẹ̀ẹ́ mi ò rí ẹ̀ mọ̀ yàrá rẹ̀ ọ̀rọ̀ ní bè mí sọ tó bá dẹ̀ ti sọ náà ni tó báwo máa ṣe wá ní ìjẹ́ mọ́ ṣé kọ́ ló dì mí ọ̀ya wèrè ni àbí kí n ṣe lọ gbégbé àsálátù tí èsè tí ọ̀la náà tèmi alọ́yà yẹn ní táìmù yẹn wọ́n lè dérí rédíò àwọn tí ń sọ pé àwọn ti ní Muslim kò gbọ́dọ̀ pé Jésù mọ́ Jésù yìí ọ̀gbàgbé lọ́wọ́ ànábì ọ̀gbàgbé lọ́wọ́ wa o wákàtí márààrún ń pé o ààwẹ̀ wa ò dí mò ń ṣe lìlátìlì kọ́dírì o ń ṣe ìsìkáàfù o torí pé mo sọ fọ́lọ́run pé ìlànà ẹ̀sìn mi sọ yọ̀ǹda ó lóun ọ̀gbá lọ́wọ́ rẹ̀ kàn bẹ́ẹ̀ mi jẹ́ fún oníwá kò sì jẹ́ fún ẹlẹ́yìn jẹ́ kí gbogbo ẹ̀dá tí ń bá sunkún wá bí ọmọ pé mi nìkan lọ́lọ́run kìrìsìtẹ́nì ti ń pariwo pé ńgbà wọn bá gbà wá mùsùlùmí wá tán bá ti pariwo Jésù wọn ń gbádùn pé Muhammadu lérí tiwọn náà ká sì mọ̀ tu wọn ṣé kò wá rí bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì ló kọ́ mọ́sálásí fèmí ńgbà tó rí iṣẹ́ ìyanu kìrìsìtẹ́nì ló kọ́ fún ibi tí mo sì dé sí ìlú ní gbogbo orí pé gbà tí mo kó òun lérí òkè sójú pé àwọn ò lè fara mọ́ kí n mọ̀ pé Jésù lérí àwọn mùsùlùmí láyéláyé tá a bá tún wá pé Jésù tán tá a gbàdúrà lọ́tún wá ní everybody tó bá dé àyílà ká lè rọ mi wọ́n gbé mi lọ lé mọ́gàjì sóbì bàbá yẹn wọ́n gbé ọ̀rọ̀ wa tì kọ́lọ́n bá mi kẹ́ wọn ojoojújọ́ kẹsàn-án ni bàbá jáde láyé bàbá kọ́ parí ẹjọ́ yẹn mọ́ bàbá tó wà ń bẹ̀ yìí òun ni yanjú ẹjọ́ náà ẹ mọ̀ ní mi lára yẹn kò kọ́ wá fi ẹ̀rí hàn fẹ́yìn ọmọ ẹ̀dá ni ibẹ̀ kèésì èèyàn ní ń pín o èmi Ọlọ́run lèmi máa ń pín ẹ̀dá kan ò lè pín tí n bá pín afa wàhálà yẹn wọ́n lé mi wọ́n ṣe gbogbo ẹ̀ ibi tí mo ń sùn lábẹ́ igi tí mo da kánópì dé wọ́n da gbogbo ẹrù mi nù ní ìtorí ẹ̀ sọ mo kàn sọ fún Ọlọ́run pé tó bá jẹ́wọ́ ló pè mí ní òtítọ́ àti òdodo lọ dá ìjọ rẹ̀ bó títọ́ àti bó tiẹ̀ ìgbà tó yá gbogbo ẹ̀rọ lè nígbà tí màá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ó ní kí n máa bọ̀ wó gé mọ̀lẹ́bí kí n lọ pa mo gbóhùn náà nígbà Olúwa ni mo kó bọ̀ wá kí n máa bọ̀ wá dùgbò òkè mọ̀lẹ́bí mú mi bíi táǹkẹ̀ basin bí tó ga lèmi gan gbàdúrà gbà bí iná ga ó dẹ̀rọ bàtà dẹ̀dẹ̀ bí gbogbo bí táwọn wálé àrí ohun ọlọ́dẹ ní ká kọjá sókè mòrò mo débi mi ìbá tó ń dó gbogbo bí gbòòní. ọdún mélòó tẹ̀tù wá bí? ọdún karùn-ún wọn fi kọ olé yẹn níjọ́ tá a débi apalẹ̀ bímọ jọ́ kẹta la kọ́ bí níjọ́ tá a tó níjọ́ náà la kan pánu ẹ̀ bọ́sì mi níbi tí mo lè mọ̀ sùn torí pé inú igbó ni ìpè Ọlọ́run mọ̀ gbé ilé ọ̀wà dé bá wà ń bẹ̀ oríṣiríṣi àwọn ẹranko àti àwọn ìdákẹ́dà làjọ gbé bí àmọ́ Olúwa nígbà tó wọ bí gbogbo wọn túká mo wá lọ bá bàbá mọ́gàjí ó dèrò ọ̀run mo ní bàbá mo fẹ́ ra ilẹ̀ síbí torí ìtẹ́ lọ báyìí òun ṣẹ̀ débẹ̀ ni bàbá yẹn wá bí mi pé kí lẹ fẹ́ mọ̀ ṣe mo ní bàbá mo ní ìránṣẹ́ Ọlọ́run ní mi Olúwa ní wá tẹ̀dó síbí kí n mọ báwọn pariwo Ọlọ́run kíkankíkan bàbá ní ha obìnrin yìí sò ní dá wọn sẹ́ńtẹ́ fẹ́ mọ̀ wá ṣe ń yà yín náà nù torí pé bí ìtẹ́lẹ̀ eégún làwọn ń gbé ńgbà náà kúdà yìí sí ń bẹ̀ ń bí Yorùbá ní gbogbo bí
báwọn alálùbọ́sà kọ̀ọ̀kan bá ń kírun nígbà náà nítorí ṣẹlẹ̀ bí Yorùbá tí gbogbo wa yìí gbọ́njúmọ́ kódà wa náà wá rí àwọ̀ wá yẹn kì í dàmọ́lẹ̀ fẹ́ sọ̀kalẹ̀ ń bì bàbá ní bisimilá ṣé gbogbo ilẹ̀ lọ́ra ní ìrówó lágbára ju plọ́ọ̀tì 4 lọ wọ́n tà fún mi lọ́dọ̀ 100,000 jẹ́ 110 ń gẹ̀ méjì mo sanwó bàbá kàn ní kí wọ́n wá wọn lẹ̀ níjọ́ tí owó mi sì pé jọ́nà la dẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ńbì gbogbo igi tó wà bí abẹ́ a sì kọ́ fi òkúta ṣe sáǹpù mọ́sálásí kalẹ̀ pé gbogbo àwọn tí ń wá wọn kírun nífọn ọlọ́kadà ìyá bí wọn ni àwọn òwò náà dájì tó bá ti dìde dé aago 6 ibi ọ̀dà ni ta ló fẹ́ lé mi bó ti pè mí ẹ̀ ń sùn mẹ́ ẹnìkan àtàwọn tó bá àwọn ọmọ mi bíi 2 mẹ́ta bá tó pọ̀ òun lọ́ràn mi iṣẹ́ sẹ́rù mọ́ ń bẹ ni Ọlọ́run bá pè bó ṣe di pé bíi di ìlú nù ilé kan ilé méjì ilé mẹ́ta Kristẹni táwa bá fẹ́ kírun yóò jókòó ń ta àwọn wo ni mọ́sálásí àkírun tiwa tá a bá ti kírun tán a tún darapọ̀ a tún jọ ń bí Ọlọ́run so lábẹ́ tí sì ń ṣẹlẹ̀ àyìn Ọlọ́run tó pọ̀ àgbéga Kristẹni tó ti di mùsùlùmí ń bí tẹ̀rí ń bẹ ó wà kọ́dọ̀ kan lọ Mọ́kà 6 million plus ọmọ àjọ tèmi Kristẹni níbi gangan mo gbé jẹ̀mí ládùúgbò oníbi ló ti sòrí rẹ̀ gbogbo dáadáa tóun náà rí ni ó sì tún bí sọ pé ọ èmi ẹ yíyàn padà ìpè tèmi ò yíyàn padà Kristẹni tó bá mọ̀ pé ó pé òun ìjọ ànábì lọ́ba lọ kọjá àtànábì àti Ìsá Olúwa jẹ́ kó yé mi pé àwọn méjèèjì ló ń yàn láàyè kò sì ní kémi ó tàpá sí kankan nù tí n bá délé ayé kò ní kí èmi ta ìpá sí kankan nù wọn tí n bá délé ayé so àwọn méjèèjì nílànà tẹ́mi fi ń jíṣẹ́ fọ́lọ́ Mọ́kà tí mo sì lọ tán bá lọ Mọ́kà eléyìí ní ọ̀pọ̀ ọdún kan òun náà ló sì lákòókò tó tún wá lọ.